ẹ wo orílẹ̀-èdè Áfíríkà méje tí Amẹ́ríkà ti kó ọmọ ogun rẹ̀ wọ̀ àti ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Ààrẹ Donald Trump sọ fáwọn ọmọ ogun Amẹ́ríkà lópin ọ̀sẹ̀ tó kọjá wípé kí wọ́n wà lójúlá kan fi sọ́rí torí pé òun lè rán wọn lọ kojú ìjà sáwọn ẹgbẹ́ agbésùmọ̀mí tí wọ́n fẹ̀mí àwọn kìrìsìtẹ́nì ṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà. Trump ní ìṣekúpani àwọn kìrìsìtẹ́nì jẹ́ nǹkan tó ń kọ ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú Republican lórílẹ̀‐èdè Amẹ́ríkà lóminú. Ẹ̀wẹ̀, àjọ kan tó ń tọpinpin ìjà tó ń bẹ́ sílẹ̀ káàkiri ti sọ pé kò sí ẹ̀rí tó lè fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbésùmọ̀mí ń pa kìrìsìtẹ́nì ju àwọn mùsùlùmí lọ. Ìjọba àpapọ̀ Nàìjíríà náà sì ti sọ pé kò sí nǹkan tó jọ ìpanirun àwọn kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí Trump ṣe sọ. Ìjọba ní kò bá dára tí Amẹ́ríkà bá lè ṣèrànwọ́ láti dẹ́kun iṣẹ́ láabi táwọn agbésùmọ̀mí ń ṣe ní Nàìjíríà. Iléeṣẹ́ ìròyìn ti wá sí àtúpalẹ̀ orílẹ̀-èdè Áfíríkà méje tí Amẹ́ríkà ti kógun jà ẹgbẹ́ agbésùmọ̀mí níbẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Orílẹ̀-èdè àkọ́kọ́ lórílẹ̀-èdè Somalia ọdún 1992 sọdún 1994 ní ìjọba Amẹ́ríkà kó ọmọ ogun rẹ̀ wọ orílẹ̀-èdè Somalia níbi tí wọ́n ti kojú ẹgbẹ́ agbésùmọ̀mí lásìkò tí ogun abẹ́lé ń lọ lọ́wọ́ ní Somalia tí ìyẹn sì mú Amẹ́ríkà kó ọmọ ogun rẹ̀ lọ síbẹ̀ láti ṣèrànwọ́. Bákan náà ni Amẹ́ríkà tó kó onírúurú nǹkan lọ síbẹ̀ láti ran aráàlú lọ́wọ́. Èyí ló ṣokùnfà ìjà Mogadishu ọdún 1993 tí ọ̀pọ̀ èèyàn fi mọ ìpèníjà àwọn ọmọ ogun tó ń pẹ̀tù síjà nílẹ̀ òkèèrè. Amẹ́ríkà ju àdó olóró sí ẹgbẹ́ agbésùmọ̀mí àṣàbáàbù láti ṣèrànwọ́ fún ìjọba Somalia. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé lóṣù kínní ọdún 2024 ní Amẹ́ríkà ṣekú pa olórí ẹgbẹ́ àṣàbáàbù 3 láìsí ìkọlù sí aráàlú. Orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kejì ní Liberia, eléyìí tí Amẹ́ríkà kó ọmọ ogun rẹ̀ lọ lọ́dún 2014 sọ́dún 2015. Amẹ́ríkà kó ọmọ ogun àti onírúurú nǹkan ìlú lọ sí Liberia lásìkò àjàkálẹ̀ àrùn Ebola láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn náà. Lára nǹkan tí Amẹ́ríkà ṣe ní Liberia ni kíkọ́ ibùdó táwọn èèyàn ti ń gba ìtọ́jú, ìpèsè ògùn àti ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òṣìṣẹ́ elétò ìlera. Ṣáájú òmìnira àti lẹ́yìn òmìnira Liberia ni Amẹ́ríkà tó kó ọmọ ogun rẹ̀ lọ sí orílẹ̀-èdè náà láti paná ogun abẹ́lé tó ṣẹlẹ̀ níbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kẹta lórílẹ̀-èdè Senegal ọdún 2014 sọdún 2015 lórílẹ̀-èdè Amẹ́ríkà kó ọmọ ogun rẹ̀ wọ orílẹ̀-èdè Senegal lásìkò àjàkálẹ̀ àrùn Ebola eléyìí tó wà níbẹ̀. Àwọn ọmọ ogun Amẹ́ríkà lọ sí Senegal láti ṣèrànwọ́ nípa pípèsè ètò ìlera fáwọn èèyàn níbẹ̀. Èyí kò sì jẹ́ kí àrùn Ebola tàn ká ju bó ti yẹ lọ lórílẹ̀-èdè Senegal àtàwọn orílẹ̀-èdè tó wà ní àyíká rẹ̀. Orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kẹrin ní Kenya ọdún 1998 l'Amẹ́ríkà kó ọmọ ogun rẹ̀ lọ sí Kenya lẹ́yìn tí ẹgbẹ́ agbésùmọ̀mí ṣe ìkọlù sí olú iléeṣẹ́ Amẹ́ríkà nílùú Nairobi níbi tí èèyàn 204 ti kú tí Amẹ́ríkà 12 sì wà nínú wọn. Àwọn ọmọ ogun Amẹ́ríkà lọ sí Kenya láti ṣe ìrànwọ́ fún èèyàn tó farapa tí wọ́n lé ní 1000 kan níye. Orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀karùn-ún lórílẹ̀-èdè Tanzania, èyí tí orílẹ̀-èdè Amẹ́ríkà lọ síbẹ̀ lọ kojú agbésùmọ̀mí lọ́dún 1998. Amẹ́ríkà rán ọmọ ogun rẹ̀ lọ sí Tanzania láti ṣe ìtọ́jú àwọn tó farapa èyí tó fara káásá níbi ìkọlù ọ̀hún. Àwọn ọmọ ogun Amẹ́ríkà tó dẹ́kun rúkèrúdò tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ìkọlù àwọn agbésùmọ̀mí. Bákan náà ni iléeṣẹ́ ológun Amẹ́ríkà tún ṣe ìwádìí ohun tó ṣokùnfà ìkọlù náà. Orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kẹfà lórílẹ̀-èdè Libya lóríṣiríṣi ọ̀nà ni Amẹ́ríkà ti ṣiṣẹ́ lórílẹ̀-èdè Libya. Àwọn ọmọ ogun Amẹ́ríkà ti fi ìgbà kan ṣiṣẹ́ láti kojú ẹgbẹ́ agbésùmọ̀mí ISIS
kí ìdásílẹ̀ ìjọba fún gbogbo aráàlú lè wáyé. Iléeṣẹ́ ológun Amẹ́ríkà tó ti kógun wọ Libya rí lọ́dún 1986 àti ọdún 2011 èyí tó fòpin sí ìjọba Muammar Gaddafi. Bákan náà ni Amẹ́ríkà tún ju àdó olóró sí Libya láàrin ọdún 2015 sọdún 2019 lásìkò ogun abẹ́lé níbẹ̀. Orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀keje òun lórílẹ̀-èdè Niger. Amẹ́ríkà kó ọmọ ogun rẹ̀ lọ sí orílẹ̀-èdè Niger láti kojú ẹgbẹ́ agbésùmọ̀mí tó ń ṣọṣẹ́ níbẹ̀. Ọ̀pọ̀ èèyàn ni kò mọ bí ọmọ ogun Amẹ́ríkà ṣe pọ̀ tó ní Niger tẹ́lẹ̀. Ìkọlù Tongo lọ́dún 2017 níbi tí ISGS ti pa ọmọ ogun Amẹ́ríkà 4 àti ọmọ ogun Niger 4 ló jẹ́ káwọn èèyàn mọ̀. Ọmọ ogun Amẹ́ríkà ní Niger lásìkò náà lé ní 1,000, èyí tó jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀. Ní ọdún 2024 ní Amẹ́ríkà kéde pé òun yóò kó àwọn ọmọ ogun rẹ̀ kúrò ní Niger lẹ́yìn táwọn ológun dìtẹ̀ gbàjọba orílẹ̀-èdè náà. Lóṣù kejì ọdún 2024 ní Amẹ́ríkà kó àwọn ọmọ ogun rẹ̀ tó wà ní káàmpù 101 kúrò tán nígbà táwọn tó kù ní káàmpù 201 kúrò ní Niger lọ́jọ́ 5 oṣù kẹjọ ọdún 2024. Ṣé kí ọmọ ogun Amẹ́ríkà máa bọ̀ wá ní Nàìjíríà? Ìbéèrè ńlá nìyẹn o. Ta ni ó dáhùn rẹ̀? Ẹ máa darapọ̀ mọ́ kàn ní Jígí Alára. Ẹ máa bá wa pín ká o. Ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì inú mọ́ gbogbo ẹsẹ̀. Ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.